Mo tún ti dé pẹ̀lú bí mo ṣe máa ń sọ̀rọ̀ mi. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ kú òǹgbẹ náà, ẹ sì kú gbìyànjú. Gbogbo iṣẹ́ wa kò ní dànù láíláí. Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. Ọ̀rọ̀ tí mo máa ń sọ nípa ọ̀rọ̀ àwọn àfáà wa tí mo tún sọ. Ẹ má ní mo láṣejù torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sìn báyìí. A kórìíra òdodo ọ̀rọ̀. A sì fẹ́ràn ìfẹ́nú. Ìfẹ́nú yẹn òun ló ń àvẹ́tì wa nílùú wa lónìí. A dẹ̀ fẹ́ràn òdodo ọ̀rọ̀. A rí pé ọ̀rọ̀ awuyewuye kan ṣẹlẹ̀ lónìí. Àwọn àfáà wa àgbà kan nílùú Nàìjíríà wọ́n sọ̀rọ̀ títí wọ́n bú àwọn apá kan àfáà tí a mọ̀ wọ́n sí sùmùrà tí wọ́n ń pè wọ́n ní mèkóndèrò. Wọ́n ní wọ́n gbé àpò saka oògùn 4 wọ́n gbé wá bá wọn nìbàdàn. Wọ́n nígbà tán gbé àpò saka oògùn 4 wá wọ́n nígbà tó dọ́dọ̀ àwọn pé àkọ́kọ́ lárúbáwá tí ó kọ́kọ́ sọ láyé yìí òun náà ni wọ́n ń pè ní rasul mahid tí gbogbo wa mọ̀ pé rasul mahid orí òkú ló ń jẹ́ bẹ́ẹ̀. Kódà àwọn tún sọ níbi ọ̀rọ̀ wọn ni pé wọ́n ní kódà àwọn tún máa ń lọ wọ́n ní àwọn tí à ń sọ yìí àwọn mèkóndòrò tá à ń sọ yìí wọ́n tún máa ń lọ síbi tẹ́ òkú tó máa rú aṣọ ìbora mọ́ra. Tá bá wo ìtàn yìí dáadáa àsọdùn ni àsọbàjẹ́ dẹ̀ ni. It's like bíi pé èèyàn fẹ́ bà tàwọn kan jẹ́ láti fi tuntun ara wọn ṣe ni. Àfáà wa tí à ń sọ yìí àfáà ńláńlá ni tán sì mọ òdodo ọ̀rọ̀ dáadáa tán lè sọ òdodo ọ̀rọ̀ wọ́n mọ̀ pọ̀ òdodo tán sì lè sọ. Ṣùgbọ́n tá bá ní ká ro gbogbo ọ̀rọ̀ yìí wò àsọdùn àlékún nínú ọ̀rọ̀ báwo ló sì lè possible báwo ló sì lè máa jẹ́ kí ẹ̀ gbé saka àpò oògùn 4 wọ ìlú Ìbàdàn